ẹ jẹ́ á ṣàgbéyẹ̀wò ohun tó fẹ́ ṣẹlẹ̀ sí gbogbo ìràwọ̀ pátá lónìí tí ń ṣọjọ́ Wednesday June 17 ọdún 2026 tá wà nínú ẹ̀ yìí. Mo kí Ọlọ́run ọba, mo ṣèbà Olódùmarè, ìbà akọ́dá ayé, ìbà aṣẹ̀dá ọ̀run, mo ṣèbà Ọ̀rúnmìlà, atórí ẹni tí ò sunwọ̀n ṣe, ẹlẹ́rìí ìpín tó ń tàyànmọ́, mójúbà ọkùnrin, mójúbà obìnrin, mo kí gbogbo ojú tó ń wò mí níbikíbi tí ẹ ti ń gbọ́ mi káàkiri àgbáńlá ayé. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ bá ń share fídíò yìí, ẹ pín kó jẹ́ òwúlò àtàǹfààní fọ́pọ̀ ènìyàn. Ojú tẹ́ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ ọwọ́ tẹ́ fi ń bá mi share rẹ̀ ẹ ní fi gbọ́mọ sí, ẹ sì ní fi gba lẹ́tà àbànújẹ́ láṣẹ Èdùmàrè. Ẹ̀yin oníràwọ̀ iná tó kànràn yan Aries tàbí láàrin March 21 sí April 20, ọjọ́ tòní ọjọ́ rere ló jẹ́, ọjọ́ ayọ̀, ọjọ́ dùnú ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé ẹ máa rí dùnú láti inú fámìlì dáadáa lọ́jọ́ tòní ni. Inú sí yín fúnra yín á dùn, ara yín á yá gágá láti bá gbogbo èèyàn ṣe lọ́jọ́ tòní, àti mọ̀lẹ́bí àtọmọ àtọ̀rẹ́ lẹ́ẹ̀ máa bá ṣe lọ́jọ́ tòní. Nǹkan tá tẹ́ yín lọ́rùn, tá dùn mọ́ yín nínú láti inú wá, òun náà lẹ́yìn náà fẹ́ máa ṣe lọ́jọ́ tòní. Ó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀, ẹ̀ ń jẹ́ ara yín dáadáa lọ́jọ́ tòní. Lábẹ́ bẹ́ẹ̀ gan, gbogbo iṣẹ́ tẹ́ bá ń ṣe pátápátá báyìí, gbogbo iṣẹ́ náà sì máa dùn mọ́ yín bí ìgbà pé wọ́n ń gẹṣin nínú yín ni lọ́wọ́lọ́wọ́. Ẹ̀ ń ṣiṣẹ́ lọ́wọ́, ẹ̀ tí gbowó rárá, inú yín dùn, ayọ̀ yín kún. Yẹ kẹ́ mọ̀ pé iṣẹ́ náà àbíire, abáyọ̀ àbídùnnú nìyẹn. Gbogbo nǹkan yín lọ́jọ́ tòní, ire ni gbogbo ẹ̀ jẹ́ o. Ire là ń sọ̀rọ̀ àtàrí, ire báyìí lẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ Aries lẹ́rìí dáadáa lọ́jọ́ sí tòní. Ó ṣe é ṣe kérò tuntun sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní nípa ọ̀rọ̀ ọ̀nà ilé yín. A ṣe yín bí ìgbà pé bóyá kí n tiẹ̀ wá tún lè ṣe, bóyá kí n tiẹ̀ wá beautify ilé mi. Ọ̀pọ̀lọpọ̀ yín máa láwọn nǹkan tẹ́ máa ṣe nínú ilé lọ́jọ́ tòní tá tún jẹ́ kí ilé tún tayọ yàtọ̀. Nǹkan kan wà tẹ́ tí ń fẹ́ ṣe nínú ilé látijọ́ mẹ́ta, àbí bóyá bí àtúnṣe kan lẹ fẹ́ ṣe nínú ilé, bóyá ẹ fẹ́ tún lè ṣe ni, àbí ẹ̀sìn ilé látijọ́ ẹ wá wò pé jẹ́ ń ṣe àríǹjì ilé yìí lọ́jọ́ tòní. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan bẹ́ẹ̀ lẹ́ ṣe lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa lé ní, relationship yín á lọ bó ṣe kó lọ. Iye owó gan wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú. Ó lè máa ọ̀pọ̀lọpọ̀ yín gan bí ìgbà pé kí ẹ pé èèyàn kan nù mọ̀lẹ́bí yín tó ṣe pé tó mẹ́ta tẹ́ ti sọ̀rọ̀, ó ṣe é ṣe kí ẹ pera lé ní. Àwọn míì sì wà tó yẹ pé máa tún mọ́ra sí lọ́jọ́ tòní tó jẹ́ pé ẹnì jẹ́ni tó ṣe pé inú family member yín ló wà, ṣùgbọ́n tó ṣe pé ẹ ti ẹ̀ mọ̀ rárá tẹ́lẹ̀, tàbí kí mí inú yín kí ẹ gbàlejò tuntun ní inú ilé yín ní ọjọ́ ti tòní, kẹrẹ́ kàn máa lejò tuntun nínú ilé yín lè ní. Aago 6 ní ìrọ̀lẹ́ sí aago 7 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lè ní tí kọ́lọ́ light green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpálámọ̀ Taurus tàbí láàrin April 21 sí May 20, ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, free day ló jẹ́ fún yín, ọjọ́ tó ṣe é pọ̀pọ̀lọpọ̀ yín ìbáṣepọ̀ yẹn àti àwọn alásùnmọ̀ yín àwọn ọ̀nà dáadáa. Ó sì ṣe kí ọ̀rẹ́ tuntun kó wọnú ìgbésí ayé yín lọ́jọ́ tòní, tàbí kẹ́yìn àti èèyàn tó súnmọ́ yín kẹjọ jíròrò nípa ìgbésẹ̀ tuntun kan tó sì jẹ́ pé ìgbésẹ̀ tuntun yìí á béèrè, á bá àǹfààní, á bí fọkànbalẹ̀ lọ́jọ́ iwájú. Ọjọ́ tòní ẹ lè fi béèrè oore tẹ́ ẹ fẹ́ lọ́wọ́ èèyàn, ẹ lè fi béèrè nǹkan tuntun lọ́wọ́ èèyàn lọ́jọ́ tòní. Nǹkan tẹ́ bá béèrè ó ṣe é ṣe kí wọ́n ṣe fún yín, kódà tó bá promise yín pé má worry, wọ́n á padà ṣe nǹkan náà fún yín o. Ọjọ́ tòní ẹ rí dájú pé ẹ lu ẹnu yín lọ́nà tó máa gbà wọ́n gbèsè ayé yín lọ́wọ́. Ẹ fẹ́nu polówó ọjà, ẹ fẹ́nu béèrè oore, ẹ fẹ́nu ṣe prayer dáadáa lọ́jọ́ tòní. Ó ṣe é ṣe kí fọ̀rọ̀wérọ̀ kó wáyé láàárín ẹ̀yin àtèèyàn. Fọ̀rọ̀wérọ̀ yìí bá ṣe sọ, ó ṣe é ṣe kó ṣe pé á jẹ́ tó ṣe pé á ràn yín lọ́wọ́ dáadáa, tẹ́ máa ráǹfààní kan bẹ̀. Ẹ tún lè rọ́gbọ́n kan àbí ìmọ̀ kankan lọ́jọ́ tòní. Inspiration tuntun lè wáyé lórí ohunkóhun tí ẹ bá ń ṣe lásìkò yìí tó ṣe pé tẹ́ bá tẹ̀lé inspiration yìí, ó ṣe é ṣe kí ó ran ìgbésí ayé yín lọ́wọ́ dáadáa ní ọjọ́ tòní. Ọpọlọ yín á jí pé ẹ lọ́pọlọ yín lọ́nà tó máa gbà wọ́n ìgbésí ayé yín lọ́wọ́. Iṣẹ́ á lọ dáadáa lé ní, relationship yín á lọ bó ṣe kó lọ. Ire ó náà wọlé fún yín lé ní pẹ̀lú. Aago 1 kù ìṣẹ́jú ní ọ̀sán sí aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lé ní tí kọ́lọ́ lime green sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ aláwàdà Gemini tàbí láàrin May 21 sí June 21, ọjọ́ tòní ọjọ́ oríire gbá ló jẹ́ fún yín o. Ọjọ́ tó ṣe é pé lójijì báyìí ẹ máa ṣàwọn nǹkan kan lè sọ sí yín lọ́kàn pé lágbájá ó yá gbègbèsẹ̀ yẹn báyìí, ó yá ṣe báyìí, ó yá ṣe báyìí, tó ṣe é pé ìgbésẹ̀ náà á jẹ́ tó ṣe é pa abíire fún yín o, tó ṣe é pa ràn yín lọ́wọ́ dáadáa, tábí owó fún yín, tábí nǹkan rere fún yín lọ́jọ́ tòní. Nǹkan tuntun á sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní. Ẹ tètè ya jáfáfá lé lórí, ẹ tètè ya lò ó lọ́nà tó máa gbà ràn yín lọ́wọ́. Ẹ sì máa rí dùnú, ẹ máa ráyọ̀ nígbẹ̀yìn. Opportunity máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Opportunity èyíkéyìí tó bá wọlé, ẹ grab ẹ̀ dáadáa lọ́jọ́ tòní. Opportunity àṣàǹfààní fún gbèsè ayé yín, kódà èèyàn tó ṣe é pé ó súnmọ́ yín bí ẹ̀gbọ́n àbábúrò, ó ṣe é ṣe kán ní nǹkan kan tó máa support yín lé lórí lọ́jọ́ tòní látara nǹkan tẹ́yìn fún alára yín tí ẹ ti pilẹ̀ rẹ̀, tàbí kẹ̀dẹ̀ bá ń gbé ìgbésẹ̀ kan lọ́wọ́ kí ẹ rí supporter látọ̀dọ̀ ẹni tó jẹ́ alásùnmọ́ yín kan ní ọwọ́ ìrọ̀lẹ́ tòní. Ẹ mọ̀ pé ọmọ tó bá ṣípá òun nìyí ẹ̀ máa ń gbé o. Ẹ̀yin náà ẹ ṣípá ẹ̀bẹ̀ ìrànlọ́wọ́ lọ́jọ́ tòní, ó ṣe é ṣe kí wọ́n ṣe fún yín. Ó ṣe é ṣe kẹ́yìn ìrànlọ́wọ́ dáadáa lọ́jọ́ sí tòní. Ọjọ́ ìyá lọ dáadáa, ọjọ́ ìyá lọ bó ṣe kó lọ. Ire tẹ́ ń fi ó ṣe é ṣe kó tó yín lọ́wọ́. Àwọn nǹkan tuntun tẹ́ ń wò pé ẹ fẹ́ kówó rà, ẹ lè kówó rà lọ́jọ́ tòní, kò sí wàhálà, kò sí ìdààmú. Àwọn bùkátà tẹ́ ń wò pé ta ló fẹ́ bá yín gbọ́, ó ṣe é ṣe kó ṣe pé lójijì báyìí lẹ́ẹ̀rọ àǹfààní láti gbọ́ bùkátà náà tí gbogbo àti ìrọ̀rùn lọ́jọ́ tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe kó lọ. Ire owó náà máa wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 2 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán sí aago 3 kù ìṣẹ́jú 15 ní ọ̀sán jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ́ green sì jẹ́ kọ́lọ̀. Èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní.
oníràwọ̀ omi agbára Cancer tàbí láàrin June 22 sí July 22, ọjọ́ yìí ọjọ́ tó gbọgbọ́n, ọjọ́ tó gbòmọ̀ tó gbòye ni, ọjọ́ oríire ló jẹ́ fún yín, ọjọ́ tí ríyá wọlé fún yín dáadáa ló jẹ́, ṣùgbọ́n nǹkan kan lè ṣẹlẹ̀ láàrin èèyàn àti olólùfẹ́ yín kan lọ́jọ́ ti tòní, tàbí láàrin èèyàn àtẹni tẹjọ́ ń da nǹkan kan pọ̀ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kó jẹ́ fanfan pé báyìí ní ká ṣe, ìrọ́jà gbígbà báyìí, ó ṣe é pé kíláàsì máa fẹ́ wáyé láàrin yẹn. Ó lè jẹ́ láàrin èèyàn àti olólùfẹ́ yín kó ṣe é pé ìkọ̀kan máa wọ̀nyí pé nǹkan yẹn la lè ṣe tí nǹkan yẹn máa fi rọrùn, nǹkan yẹn la lè ṣe tí nǹkan yẹn máa fi lọ dáadáa, tó yẹ pé àwọn máa fẹ́ wọ̀ pé irọ́ ọ̀nà tá a máa rí gbà ilé ta fi lọ dáadáa, tó ṣe pé lè fẹ́ bí iṣu díẹ̀ láàrin yín, ẹ fọgbọ́n ṣe láàrin yẹn kó má sí wàhálà kó má sí ìdààmú, ṣùgbọ́n throughout the day pátápátá ẹ máa ríre gbámú, ire ibi iṣẹ́ wà fún yín dáadáa, ire ibi iṣẹ́ máa wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní, àǹfààní á wọlé láti ibi iṣẹ́ lọ́jọ́ tòní. Ó ṣeé ṣe kẹ́ sẹ́ǹsì nǹkan tuntun tó ṣe é pé ó máa dàbí kọ́ńtàtì tuntun ni, tàbí kọ́sọ́mà tuntun tó ṣe é pé á ṣàbí àǹfààní fún yín, tó ṣe é pé inú yín á dùn, ayọ̀ yín á kún. Ọjọ́ tòní gangan presence yín níbikíbi ó jẹ́ tó ṣe é pé á jẹ́ presence opportunity, presence oríire fáwọn èèyàn níbikíbi tẹ́ bá lọ lénìí. Tẹ́ni náà ò bá tiẹ̀ ti tà rárá látàárọ̀, lẹ́yìn tẹ́ bá débẹ̀ báyìí àwọn èèyàn máa bẹ̀rẹ̀ sí ya wá lọ́tùn lósì, á dàbí ìgbà pé ẹni náà ó ṣe oògùn awọ́rò ni, nípasẹ̀ pé presence yín tiẹ̀ wà ń bẹ̀. Ògo ọjọ́ tòní lẹ́yìn tẹ́ ń lò ràwọ̀ yìí jẹ́, ẹ ṣe nǹkan lọ́nà tó máa gbà tẹ́yìn lọ́rùn. Ẹ má nílé ní pé bóyá ẹ fẹ́ jíròrò pẹ̀lẹ́ nìkan kan rárá, ẹ wulẹ̀ lo èròǹgbà kan sí yín gangan ló dára, ẹ wulẹ̀ lo ọgbọ́n sí yín ló dára, ẹ sì má take nǹkan 2% ju bó ṣe yẹ lọ. Ẹ má gbé iṣẹ́ yín fẹ́ lòmíì, fún ayé nìkẹ́ fálẹ̀ mọ́ṣẹ́ yín, iṣẹ́ yín á lọ dáadáa lọ́jọ́ ti tòní o. Ọjọ́ tòní gan ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa gbà tí yín, àwọn èèyàn máa láìkì yín dáadáa lọ́jọ́ ti tòní, tó ṣe é pé ara yín máa bì fún ìfẹ́, ẹ máa lẹ́ràn fẹ́ dáadáa, gbogbo èèyàn pátá ló máa gbà tí yín, gbogbo nǹkan tẹ́ bá dáwọ́ lé làwọn èèyàn máa gbà tiẹ̀ lọ́jọ́ tòní. Ó kọ̀ jẹ́ pé tẹ́ bá pè yàn pé lábájá máa bọ̀ jájọ kún wọ́n ṣe nǹkan yín, wọ́n á fẹ́ máa fún yín confusion, wọ́n á fẹ́ máa fún yín ní distraction pé kíní má jẹ́ ká ṣe báyìí báyìí ní ká ṣe, tó sì jẹ́ pé bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ ṣe yẹn gangan ló ti dára jù. Ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní kéènì lè lọ dáadáa. Bákan náà sì rèé, ó ṣeé ṣe kí nǹkan kan sọ sí yín lọ́kàn lójijì lọ́jọ́ tòní o. Ohun tó sọ sí yín lọ́kàn lójijì yìí, ẹ mú lò, á ràn yín lọ́wọ́ dáadáa, á ràn yín lọ́wọ́ dáadáa lọ́jọ́ ti tòní, tó jẹ́ pé àwọn ẹgbẹ́ yín tàbí ẹ̀mí inú yín á ràn yín lọ́wọ́ lọ́jọ́ tòní, tó jẹ́ pé wọ́n á kọ́ déédéé sọ kankan fún yín pé lágbájá ó yá ṣe báyìí, ó yá ṣe báyìí, ó yá ṣe báyìí, tẹ́ bá ti tẹ̀lé ó ti tán, ire á wọlé dáadáa lọ́jọ́ tòní, pàápàá lọ́wọ́ ọ̀rọ̀ lẹ́ má ṣálẹ̀ tòní. Àǹfààní owó ńláńlá lè wọlé fún yín lọ́jọ́ tòní, opportunity ńlá lè wọlé fún yín lọ́jọ́ tòní, owó àti ẹ̀ wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ tòní á lọ dáadáa, iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ pẹ̀lú. Aago 7:30 láàárọ̀ sí aago 9:15 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour brown sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ iná tó gbóná rere Leo tàbí láàrin July 23 sí August 22, ọjọ́ tòní ọjọ́ tó dára ló jẹ́ o, ọjọ́ tó sunwọ̀n ló jẹ́ pẹ̀lú, ọjọ́ tó ṣe é pé gbogbo nǹkan máa lọ bó ṣe kó lọ fún yín, ọjọ́ ìjọ tó ṣe é pé àwọn nǹkan kan tẹ́ ti ń rò lọ́kàn tẹ́lẹ̀ pé báwo mi fẹ́ ṣe, ọ̀nà mo fẹ́ gbé gbà, ó máa yàtọ̀ o, ara yín á bẹ̀rẹ̀ sí yá gágá, inú á bẹ̀rẹ̀ sí dùn, á dàbí ìgbà pé nǹkan tẹ́ ń plan yẹn kẹ́ bẹ̀rẹ̀ sí wá gbègbè tẹ̀lé lórí. Àwọn nǹkan kan wà tẹ́ ti ń plan láti jọ́ mẹ́ta, ó sì ṣeé ṣe kọ́pọ̀lọpọ̀ yín gan láàlá lọ́jọ́ tòní mọ́jú, tààlà náà á sì máa tọ́ka hope fún yín, tààlà náà á túmọ̀ sí pé ìrètí nǹkan tuntun, ìrètí nǹkan oríire tó ṣe é pé tẹ́ bá jí ara yín máa yá gágá, inú yín gan máa dùn lọ́jọ́ ti tòní. Kò ní sí pé bóyá ẹ̀ ń dín nǹkan rẹpẹtẹ sí ọkàn ju bó ṣe yẹ lọ, ẹ máa feel alright dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ ìwájú ọjọ́ tó ṣe é pé ẹ ní láti kíyèsára dáadáa lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní. Ìrọ̀lẹ́ ọjọ́ tòní ó ṣeé ṣe kí nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ láàrin ẹ̀yin àti olólùfẹ́ yín, bóyá bíi clash kékeré kan ni. Ó ṣeé ṣe káwọn máa rò pé lágbájá wá já ṣe nǹkan báyìí, tẹ̀yin á sì rò pé irọ́ kò tọ́ bẹ́ẹ̀, tó ṣe é pé ẹ jọ fẹ́ ní àríyànjiyàn kan lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Àṣírí olólùfẹ́ yín kankan lè tú sí yín lọ́wọ́ lọ́jọ́ tòní, kẹ́fìn nǹkan tuntun nípa wọn pé lágbájá àṣepọ̀ ń ṣe nǹkan báyìí tẹ́lẹ̀ lè fẹ́ kọ́ sí issue láàrin yín díẹ̀ lọ́jọ́ tòní. Ẹ fọgbọ́n ṣe má jẹ́ kí yẹn ba mood ọjọ́ tòní jẹ́ fún yín. Bákan náà lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní náà ọ̀pọ̀lọpọ̀ àǹfààní wà fún yín lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní, tó ṣe é pé àǹfààní oríire, àǹfààní gbogbo máa wáyé fún yín. Ọ̀rẹ́ kan tàbí alásùnmọ́ kan ṣeéṣe kí wọ́n wá support yín lọ́jọ́ tòní, kí wọ́n ṣe nǹkan kan lójijì tó ṣe é pé inú yín á dùn, ayọ̀ yín á kún lé lórí o. Á dàbí ìgbà pé ohun tí ẹ ti expect rárá, ibi tẹ́ ti expect oore rárá, kórí wá wọlé láti bẹ̀. Ọmọ bí ni ṣe máa dùn tó lọ́jọ́ tòní. Ọjọ́ tó máa lọ dáadáa ni. Ẹ gbọ́ sí nǹkan tó ń sọ sí yín lọ́kàn lọ́jọ́ tòní. Ẹ gbọ́ ohun tó ń sọ sí yín lọ́kàn dáadáa lọ́jọ́ tòní. Kẹ́ tẹ̀lé gbogbo nǹkan tí Ọlọ́run bá bá yín sọ lọ́jọ́ tòní kí ẹ mú lò. Ènìyàn dára, iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire ó náà wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 7:20 láàárọ̀ sí aago 9:20 láàárọ̀ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí colour green sì jẹ́ colour èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpè funfun Virgo tàbí láàrin August 23 sí September 22, ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́ pẹ̀lú, ọjọ́ ìjọ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín lówùúrọ̀ tẹ́ bá jí, ó ṣeé ṣe kí wọ́n máa wọ̀nyí bí ìgbà pé kí ẹ bá wọn èèyàn ṣe. Ọ̀pọ̀lọpọ̀ yín máa pàdé àwọn ọ̀rẹ́ tuntun lọ́jọ́ tòní, àwọn ọ̀rẹ́ tuntun tẹ́ sì máa pàdé, ó ṣeé ṣe kí wọ́n ní nǹkan tuntun tí wọ́n fẹ́ ṣe nínú ìgbésí ayé yín lọ́jọ́ tòní.
tàbí kí ìbáṣepọ̀ yín kí ó jẹ́ tó ṣe é pé ó máa last dáadáa lọ́jọ́ tòní. Ẹ sì lè kẹ́fín information kan látọ̀dọ̀ èèyàn kan tó súnmọ́ yín tó máa jẹ́ information tuntun, bóyá nǹkan tó ń lọ ní town lọ́wọ́lọ́wọ́, bóyá nǹkan tó lè ràn yín lọ́wọ́ lásìkò yìí. Lágbájá báyìí ni wàá ṣe o, tàmẹ̀dù báyìí ni kò gbé nígbésẹ̀, ó máa ràn ẹ́ lọ́wọ́ dáadáa. Wọ́n lè já yín sí update kan lásìkò yìí. Update yìí lè jẹ́ tó ṣe pé ó máa ràn yín lọ́wọ́ dáadáa. Ẹ bá ọ̀rẹ́ ṣe lọ́jọ́ tòní, ẹ bá àwọn èèyàn ṣe lọ́jọ́ tòní, kò sí wàhálà. Tẹ bá ṣe ní connections lé nílẹ̀ ṣe tún máa rá àǹfààní jẹ sí lọ́jọ́ tòní o. Tó sì jẹ́ pé connection yìí máa ràn yín lọ́wọ́ dáadáa. Ènìyàn lọ bó ṣe yẹ kó lọ láàyè iṣẹ́ gan, ẹ máa rí support àwọn colleague yín, support àwọn èèyàn lọ́jọ́ tòní. Ẹ̀yin fúnra lára yín gan, ó máa láwọn kankan tẹ́ ẹ máa plan lásìkò yìí tó ṣe é nìkan kan ló fẹ́ favour, tó ṣe pa favour ọ̀pọ̀lọpọ̀. Ọ̀ní ìdára púpọ̀ láti fi ra ọjà tuntun sígbà yín. Ẹ lè fi ní tún polówó ọjà dáadáa torí customer wọlé dáadáa lọ́jọ́ tòní. Ẹ máa rí ṣe dáadáa lọ́jọ́ ti tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire ó náà wọlé fún yín lọ́jọ́ tòní pẹ̀lú. Tó bá dọwọ́ àṣálẹ́, ó ṣe é ṣe kẹ́bẹ̀ sí gba àwọn mẹ́sẹ̀jì kan. Ẹ lè sùn láṣálẹ́ ní kí ẹ lálàá. Àwọn àlá tẹ bá láyìí ó máa jàlá tó ní ìtumọ̀ rere nípa ìgbésí ayé yín. Àlá yìí lè máa tọ́ yín sọ́nà nípa nǹkan tẹ fẹ́ ṣe nígbésí ayé tẹ wáyé. Ẹ tẹ̀lé, èyí máa ràn yín lọ́wọ́ dáadáa ní ọjọ́ ti tòní àti ní àwọn ọjọ́ tá à ń wò lọ́ọ̀kan yìí. Aago 9:09 láàárọ̀ sí aago 11:05 láàárọ̀ jẹ́ àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ turquoise blue sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ márìmí fún Libra tàbí láàrin September 23 sí October 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́. Ọjọ́ oríire sí lọ́jọ́ tòní jẹ́ pẹ̀lú. Ọjọ́ yìí tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ bá jí ẹ máa jí rere, ẹ máa jí rí àánú, ẹ máa jí rí fọkànbalẹ̀ lọ́jọ́ tòní. Pàápàá ó ṣe ṣe kí kọ́ńtrátì tuntun kó wọlé fẹ̀yìn jẹ́jẹ́ kọ́ńtrátọ̀ lénìí. Iṣẹ́ tuntun lè wọlé fún yín lọ́jọ́ tòní o. Iṣẹ́ tún máa jẹ́ iṣẹ́ tó ṣe é pé ẹ ti ń retí láti jọ́ mẹ́ta tàbí tó ṣe é pé èèyàn ti promise yín ní wàánà pé lágbájá máa wọ̀rí tó bá dé ní. Ẹ máa dáwọ́lé nǹkan tuntun lọ́jọ́ tòní láàyè iṣẹ́ tó sì jẹ́ pé nǹkan tuntun tẹ dáwọ́lé ó máa transform iṣẹ́ yín. Ọ̀pọ̀lọpọ̀ yín sì rèé, ẹ máa fẹ́ máa kára yín kún bàbàrà lénìí. Ẹ ní fẹ́ kí nǹkan kan affect reputation yín. Ẹni sì jẹ́jọ́ tó ṣe é pé máa fẹ́ máa ní ìfaradà lórí àwọn kankan torí láwọn kankan tẹ fẹ́ ṣe láàyè iṣẹ́ yín. Èyí dára púpọ̀ fún yín láti fi rajà tuntun sígbà, láti fi gbé ìgbésẹ̀ tuntun lórí iṣẹ́ yín, láti wá kí ìyípo padà dé bá iṣẹ́kíṣẹ́ tí ẹ bá ń ṣe. Ọjọ́ iṣẹ́ lọ́jọ́ tòní jẹ́ fún yín. Ìmọ̀ tó bá ti ń di bí ọwọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní, ó ṣe ṣe kí ẹ láwọn àǹfààní kan tó ṣe kó máa jẹyọ látọ̀dọ̀ àwọn èèyàn tó rọ̀gbà yín ká. Àwọn àǹfààní lè jẹ́ tó ṣe pé ràn yín lọ́wọ́. Èèyàn lè dúró tì yín gbágbágbá lọ́wọ́ ìrọ̀lẹ́ ọjọ́ tòní tó ṣe é pé ẹ̀ ní ṣe gbèsè ayé yín lẹ́yìn nìkan lénìí. Ẹ̀yin nìkan lẹ máa fẹ́ máa fálẹ̀ mọ́ gbogbo ẹ̀ látòwúrọ̀ títí di bí ọwọ́ ọ̀sán, ṣùgbọ́n tó bá ti di bí ìrọ̀lẹ́ ó ṣe ṣe kí àwọn èèyàn wọnú gbèsè ayé yín kẹ́tù rí àǹfààní láti pàdé èèyàn tuntun gan pẹ̀lú tó ṣe é pé èèyàn tuntun yìí máa jẹ́ tó ṣe é pé á wá lásìkò tó ṣe é pé ẹ nílò support wọn gangan. Ọjọ́ ìjẹ́rọ̀ tó dára púpọ̀ níbi iṣẹ́ gan ẹ máa rí support lọ́wọ́ ìrọ̀lẹ́. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín gan á lọ bó ṣe yẹ kó lọ. Ire ó náà wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 11:05 láàárọ̀ sí aago 1:05 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ army green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tútù Scorpio tàbí láàrin October 23 sí November 22. Ọjọ́ yìí ọjọ́ tí ó dára ló jẹ́ o. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín inú yín á dùn, ayọ̀ yín á kún pẹ̀lú àwọn orí àtàǹfààní tó máa wọlé látara past effort yín. Akitiyan tẹ́ ẹ̀ ń ṣe lọ́jọ́ tòní ó ṣe ṣe kó bíire. Ẹ̀yin tẹ́ ẹ ti ń go through àwọn ìlera kan láti jọ́ mẹ́ta ó ṣe ṣe kí lè rárá tó jí pépé kó ṣẹlẹ̀ lọ́jọ́ tòní o. Tara yín á yá gágá sínú yín á sì dùn pẹ̀lú. Ọ̀pọ̀lọpọ̀ yín náà sì rèé, ẹ máa retí ire ọ̀nà jíjìn o. Ire tuntun láti ilẹ̀ òkèrè, ìròyìn ayọ̀ tuntun láti ilẹ̀ òkèrè, àǹfààní tuntun láti ilẹ̀ òkèrè, ọ̀rẹ́ tuntun láti ilẹ̀ òkèrè. Gbogbo nǹkan wọ̀nyí lè wọnú ìgbésí ayé yín lọ́jọ́ tòní. Tá mú dùnú wá, tá máyọ̀ wá fún yín lọ́jọ́ ti tòní. Ọjọ́ ìtújọ́ tó ṣe é pé ọwọ́ ìrọ̀lẹ́ má ṣálẹ̀ tẹ̀ní. Ó ṣe é ṣe kí ọ̀pọ̀lọpọ̀ yín kí ẹ fẹ́ máa ní àwọn nǹkan kan tẹ fẹ́ gbé ṣe níbi iṣẹ́ tó ṣe é pé ìyẹn ló fẹ́ jẹ yín lógún jù. Iṣẹ́ lè wọlé látàárọ̀, iṣẹ́ lè wọlé láti ibikíbi láti ilẹ̀ òkèrè láti anywhere lọ́jọ́ tòní tó ṣe é pé ọwọ́ ìrọ̀lẹ́ ilẹ̀ máa fẹ́ fi busy pẹ̀lú ẹ̀ tẹ́ máa fi gẹ̀ẹ́sẹ̀tì ọ̀rọ̀ iṣẹ́ yẹn pé báwo mo fẹ́ ṣe, ọ̀nà mo fẹ́ gbé gbà, bóyá kí n máa gbáradì láti wá travel out ní, bóyá kí n máa gbáradì láti wá lọ síbi iṣẹ́ lọ́la ní, láti make sure pé gbogbo ẹ lọ dáadáa. Gbogbo eléyìí jẹ́ nǹkan tó ṣe é ṣe kó ṣẹlẹ̀ sí yín ní ọjọ́ ti tòní. Iṣẹ́ á lọ dáadáa, relationship yẹn á lọ bó ṣe yẹ kó lọ. Ire ó náà wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 1:05 ní ọ̀sán sí aago 2:20 ní ọ̀sán jí àkókò èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ grey sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Ní oníràwọ̀ inú àtùpà Sagittarius tàbí láàrin November 23 sí December 22. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́. Ọjọ́ tó tayọ ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ríre ìdùnnú láti ilẹ̀ òkèrè, látọ̀nà jíjìn, láti ibikíbi. Pàápàá lọ́wọ́ ìrọ̀lẹ́ má ṣálẹ̀ tòní. Ẹ máa gbúrò òkèrè, ẹ máa dunnú, ẹ máa gbúrò òkèrè, ẹ máa yọ̀ lọ́jọ́ tòní. Ó ṣe ṣe kí ọ̀rẹ́ tuntun gan kó tún wọlé fún yín ní ọjọ́ ti tòní. Bẹ́ẹ̀ sì lọ́jọ́ tòní ara yín á yá gágá, tínú yín á sì dùn pẹ̀lú bí nǹkan ṣe fẹ́ lọ fún yín yìí. Ọ̀pọ̀lọpọ̀ yín àárín yín àti olólùfẹ́ yín á wọnú ara dáadáa.
ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa jì fọ́hun rere lọ́jọ́ tòní. Ìfàtẹ́ ti ẹ̀rọ kan rárá tó jẹ́ fà tuntun á wọlé fún yín lọ́jọ́ tòní níbi iṣẹ́ àti láyè káàyè. Ire máa wọlé fún yín dáadáa. Ọjọ́ ìjọ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín gbogbo nǹkan kíkan tẹ bá ṣe pátá kò ní bí ọmọ aráyé ń lo, gbogbo èèyàn ló máa dunnú ló máa yọ̀ lórí gbogbo nǹkan kíkan tẹ bá ń ṣe lọ́jọ́ tòní pátápátá, tó ṣe é pé àwọn nǹkan kan máa wá sí yín lọ́pọlọ tó jẹ́ pé àwọn nǹkan tó jẹ́ pé tẹ bá sọ fún èèyàn báyìí wọ́n á ní báwo ni nǹkan ṣe wọlé sí ẹ lọ́pọlọ báyìí, ta ló fi nǹkan yẹn wọ̀n ẹ́, báwo ló ṣe ṣe, ọ̀nà ló gbé gbà, tó ṣe é pé máa lẹ́bùn tó máa tayọ jà àwọn tó kù lọ lọ́jọ́ tòní. Ẹ̀yin tẹ bá ń ṣiṣẹ́ ní company àbí níbikíbi, àwọn èèyàn máa kọ̀mẹ́ẹ̀dì yín dáadáa lọ́jọ́ tòní fún iṣẹ́ takuntakun torí ẹ máa ní creativity, idea sì máa wà fún yín dáadáa, opportunity àtúnṣe wọlé fún yín dáadáa lọ́jọ́ tòní. Ọjọ́ rere báyìí lọ́jọ́ tòní jẹ́ fún yín tí gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ fún yín, láàyè iṣẹ́ ni, níbikíbi ni, láàyè káyè ni, gbogbo nǹkan á lọ dáadáa. Ẹ máa gbéraga, kẹ́ ní ìrẹ̀lẹ̀ ló dára, ọpọlọ yín á jí pépé, ẹ máa wà very brilliant dáadáa lọ́jọ́ tòní, ìgboyà sì máa wà fún yín dáadáa lọ́jọ́ tòní pẹ̀lú. Ire ọ̀nà jíjìn sì ń kanlẹ̀kùn yín lọ́jọ́ tòní náà o, tó sì jẹ́ ire ńlá. Ire á wọlé fún yín lénìí, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire owó á wọlé fún yín dáadáa lénìí bí a ṣe sọ. Aago 3:20 ní ọ̀sán sí aago 6:25 ní ìrọ̀lẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ brown sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ ìpele eruku Capricorn tàbí láàrin December 23 sí January 19. Ọjọ́ tòní ọjọ́ olólùfẹ́ ló jẹ́ o, ọjọ́ ìfẹ́ ló jẹ́, ṣùgbọ́n ẹ kíyèsára dáadáa. Àárín èèyàn àti olólùfẹ́ yín bó ṣe wù yín bí gbà pé kẹjọ bára ṣe lọ́jọ́ tòní ó ṣeé pé bó ṣe wù yín yẹn ó lè má wọ̀n bẹ́ẹ̀, ó lè jẹ́ ìjà lẹ́ máa padà fi yanjú ọjọ́ tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ jìnnà sí àwọ̀ láàrin èèyàn àti olólùfẹ́ yín. Ó ṣeé kí ẹ fẹ́ máa láwọn kankan tẹ fẹ́ máa ṣe tó olólùfẹ́ yín máa fẹ́ ọ̀pọ̀sì ẹ̀yìn pé irọ́ kò ní rí bẹ́ẹ̀. Ó sì lè jẹ́ pé ọ̀rọ̀ owó ló máa fẹ́ díjà lẹ́ láàrin èèyàn àti olólùfẹ́ yín lọ́jọ́ tòní. Ẹ̀yin lè máa fẹ́ máa wò pé owó báyìí ó yẹ kó wọlé, àǹfààní báyìí tí mo rí nǹkan báyìí ló yẹ kí n fi ṣe. Olólùfẹ́ yín lè fẹ́ máa kó sí yín lórí pé irọ́ jáfowó ìṣe nǹkan báyìí ná, jáfowó ìgbégbèsè báyìí ná. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ohun tẹ́ mọ̀ pé ó tẹ́ yín lọ́rùn báyìí, òun ni kí ẹ ṣe. Ẹ má ṣe nǹkan torí pé olólùfẹ́ yín nídìí gbá, ó nídìí àwọ̀ tẹ́yìn náà sì nídìí ẹ̀. Tẹ́ bá rí pé bóyá nǹkan tí wọ́n nídìí ẹ̀ fún yẹn kò ń ṣe nǹkan tó wulẹ̀ kan dandan lásìkò yìí, ẹ wulẹ̀ fọgbọ́n ṣe láàrin yẹn, ẹ balance gbogbo ẹ̀ láàrin yẹn. Ẹ má jẹ́ kí ọ̀rọ̀ iṣẹ́, ẹ má jẹ́ kó affect ti olólùfẹ́ yín, ẹ má jẹ́ kí ọ̀rọ̀ olólùfẹ́ yín náà kó affect ti àwọn nǹkan tẹ́yin fúnra lára yín fẹ́ ṣe fúnra lára yín. Ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní kéni lè lọ dáadáa. Tẹ́ bá rí pé disturb pọ̀ jù láàrin yín àti olólùfẹ́ yín lénìí, ẹ wulẹ̀ ignore wọn kẹfà lẹ̀ mọ̀ṣẹ́, ẹ fún wọn time díẹ̀, bóyá tó bá padà yá peace máa padà restore, ò ní sí wàhálà tí ò ní sí dààmú mọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín gan sì rí tẹ́ bá pàdé olólùfẹ́ lénìí, ẹ má kọbi ara sí wọn o, ẹ má ráyè tó olólùfẹ́ rárá lọ́jọ́ tòní. Olólùfẹ́ tó bá wọnú ayé yín lọ́jọ́ tòní, ó ṣeé ṣe kó má wulẹ̀ múnú yín dùn, ó ṣeé ṣe kí ìbáṣepọ̀ yín má wulẹ̀ wà okay dáadáa, ó ṣeé ṣe kó jẹ́ pé ó máa fẹ́ wá drain yín, á fẹ́ wá gbowó lọ́wọ́ yín dáadáa ni. Ẹ kíyèsára lọ́jọ́ tòní. Tẹ́ bá lọ bí iṣẹ́ lénìí tẹ́ fálẹ̀ mọ́ṣẹ́, iṣẹ́ á lọ dáadáa, relationship yín á lọ bó ṣe yẹ kó lọ, iye owó náà wọlé fún yín dáadáa lénìí. Aago 6:25 ní ìrọ̀lẹ́ sí aago 7:07 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ beige sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ afẹ́fẹ́ oníbínú Aquarius tàbí láàrin January 20 sí February 18. Ọjọ́ yìí ọjọ́ oríire ló jẹ́, ọjọ́ ìdùnnú, ọjọ́ ayọ̀ ló jẹ́ pẹ̀lú. Ọjọ́ tó ṣe pọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa busy dáadáa pẹ̀lú àwọn kankan. Àwọn táàsì tuntun á wọlé fún yín lọ́jọ́ tòní. Àwọn iṣẹ́ tuntun tẹ́ fẹ́ ṣe lọ́tùn lósì á wọlé lọ́jọ́ tòní. Tàbí tó ṣe pé ó ti wọlé fún yín nírú àná tẹ́ wá mójútó lọ́wọ́. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa rí ṣe dáadáa lọ́jọ́ ti tòní, tó sì jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín àìlera tó ti ń bá yín fínra látijọ́ yìí ó ṣeé ṣe kí àìlera náà kó yàtọ̀, kí lè ara yín bẹ́ẹ̀ sì jí pépé padà lọ́jọ́ ti tòní. Ọjọ́ ìjọba tó ṣe pé ẹ ní láti ṣe nǹkan yín ní ṣísẹ̀ntẹ̀lé kó má ba rẹ̀ yín tẹ́ ní ìrọ̀lẹ́, kẹ́ má wà too drained lọ́jọ́ tòní. Ẹ rí dájú pé ẹ ń ṣiṣẹ́ yín ní ṣísẹ̀ntẹ̀lé, ẹ gbọ́dọ̀ kíni méjì bọ́dán lẹ́ẹ̀kan ṣoṣo, ẹ sì gbọ́dọ̀ procrastinate. Àwọn nǹkan tẹ́ bá fẹ́ ṣe lásìkò yìí, ẹ má ní pé tó bá dọ̀la máa ṣe, tó bá dọ̀tún la máa ṣe jàre, ẹ má ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ tòní o. Ẹ fi ní round up àwọn nǹkan tí ó dàbí ìgbà pé ẹ ní bí task rẹpẹtẹ lọ́wọ́ tẹ ní, ẹ fi round up ẹ lọ́jọ́ tòní, kẹ́ gbájúmọ́ṣẹ́ kẹ́ lè rere gbámú. Tẹ́ bá ṣe fálẹ̀ mọ́ṣẹ́ sílé nílẹ̀ ṣe máa ráǹfààní àtọ̀rẹ́ gbámú. Ọjọ́ ìtúwájú ọjọ́ tó ṣe pé ẹ ní láti kíyèsára dáadáa. Àwọn èèyàn àti olólùfẹ́ yín kó má yẹ pé ẹ máa fẹ́ máa ṣe kankan, olólùfẹ́ yín máa fẹ́ máa distract yín pẹ̀lú ẹ̀. Ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní. Ẹ lè lo aṣálẹ̀ tèní pẹ̀lú olólùfẹ́ yín kò sí wàhálà, ṣùgbọ́n ẹ ṣọ́ra ṣe. Olólùfẹ́ yín lè gbé nǹkan tuntun jáde pé lágbájá ó ṣe máa ṣe báyìí, ó ṣe máa hùwà báyìí, tó ṣe pé lè máa fẹ́ distract yín kúrò láàrọ̀ àwọn nǹkan tó ṣe pé nǹkan gidi tó yẹ kó wọlé fún yín lọ́jọ́ ti tòní. Ẹ kíyèsára dáadáa lọ́jọ́ tòní. Ẹ má fàyè gba issue láàrin èèyàn àti olólùfẹ́ yín rárá. Ìwà tẹ́yin náà bá wò pé ìwà yìí olólùfẹ́ mi ò láìkì ẹ má wulẹ̀ wò sí wọn rárá. Ẹ fọgbọ́n ṣe lọ́jọ́ tòní kéni lè lọ dáadáa o. Iṣẹ́ á lọ dáadáa, relationship yín lè rí bákan tẹ́ bá fọgbọ́n ṣe. Ire wá wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 7:07 ní àṣálẹ́ sí aago 9:05 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ olive green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín
láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Oníràwọ̀ omi tí kì í ru Pisces tàbí láàrin February 19 sí March 20. Ọjọ́ yìí ọjọ́ tó dára ló jẹ́, ọjọ́ rere ló jẹ́ pẹ̀lú o. Ọjọ́ tó ṣe é pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ máa ríre ìdùnnú, ẹ máa ríre ayọ̀ láti ibikíbi. Iṣẹ́kíṣẹ́ tẹ́ bá ń ṣe lásìkò yìí, iṣẹ́ náà á bíire fún yín, á sì so rere. Akitiyan yín ó máa jọ, tí ò ní sí wàhálà, tí ò ní sí ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ yín gan sì rèé, ẹ máa ráǹfààní jẹ dáadáa, ẹ máa ríre owó gbámú dáadáa lọ́jọ́ tòní. Àwọn èèyàn lè fi nǹkan rere jì yín lọ́jọ́ tòní. Ẹ lè rí ẹ̀bùn gbà lọ́wọ́ èèyàn lọ́jọ́ tòní. Ẹ lè rí ìwọ́ọ̀dù lọ́jọ́ tòní. Àwọn èèyàn lè kọ̀mẹ́ǹdì iṣẹ́ yín lọ́jọ́ tòní tó ṣe é pé á dùn mọ́ yín nínú dáadáa. Ọ̀pọ̀lọpọ̀ yín lọ́jọ́ tòní àwọn òyìnbí gbà pé kí ẹ múra dáadáa, kí ẹ dùn rí lójú. Ó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ múra dáadáa lénìí, kí ẹ jáde lọ láti lọ wá bóyá fẹ́ da. Kò sí wàhálà rárá lọ́jọ́ tòní. Gbogbo nǹkan á lọ bó ṣe yẹ kó lọ fún yín níbikíbi àti láàyè iṣẹ́. Ọwọ́ wọ̀ lọ́jọ́ tòní gan sì rèé. Ó ṣeé ṣe kí àwọn táàsì kan wà lọ́wọ́ yín tẹ́ máa fẹ́ mójútó, tẹ́ máa fẹ́ fálẹ̀ mọ́, tẹ́ máa wò pé iṣẹ́ ti wọlé látàárọ̀ báyìí, ká wá fi ìdùnnú tayọ̀, ká fi fálẹ̀ mọ́ṣẹ́ ló dára báyìí, ká fi gbèsè tí nǹkan tá fẹ́ ṣe lọ́la. Ẹ fi ní pílánù dáadáa lórí àwọn nǹkan tẹ́ bá fẹ́ ṣe. Ẹ má rush ara yín ju bó ṣe lọ lọ́jọ́ tòní. Gbogbo nǹkan tá tẹ́ yín lọ́rùn pátá láwùn yín láti ṣe lọ́jọ́ tòní tó sì dára kẹ́ ṣe bẹ́ẹ̀. Ẹ tẹ́ra yín lọ́rùn dáadáa lọ́jọ́ tòní. Kò sí problem. Free day lọ́jọ́ tòní jẹ́ ọjọ́ ìjọyọ̀ tó ṣe é pé nǹkan ìdùnnú kan lè wọlé sínú ìgbésí ayé yín. Ẹ lè rí nǹkan ìdùnnú tuntun kan ṣe lọ́jọ́ tòní. Tábí dùnnú fáwọn èèyàn, tábí dùnnú fẹ́yìn fúnra yín, táwọn èèyàn máa bá yín jó, tó máa bá yín yọ̀ ṣẹ̀ṣẹ̀. Iṣẹ́ á lọ dáadáa lọ́jọ́ tòní. Relationship yín á lọ bó ṣe yẹ kó lọ. Ire ó náà wọlé fún yín lénìí pẹ̀lú. Aago 9 kù ìṣẹ́jú 5 ní àṣálẹ́ sí aago 11 kù ìṣẹ́jú 10 ní àṣálẹ́ jí àkókò. Èyí tó dára jù fún yín tí ń ṣe lucky hour fún yín lénìí tí kọ́lọ̀ olive green sì jẹ́ kọ́lọ̀ èyí tó dára jù fún yín láti wọ̀ láṣọ ní ọjọ́ tòní. Bí ó ṣe jẹ́ nìyẹn fún gbogbo irúfẹ́ ìràwọ̀ méjìlá tó wà pátá. Ẹ̀yin tẹ́ ń wò mí pátá, ẹ má gbàgbé pé Ọlọ́run Ọba Olódùmarè nìkan lọ́ba tó ní ìmọ̀ jùlọ. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣèwádìí onírúurú láǹfààní àti kàn sí wa ní WhatsApp 09033897161. Ire gbogbo á jẹ́ tiwa lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí àti ní gbogbo ọjọ́ ayé wa láṣẹ Èdùmàrè. Ire o.